Mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú káàkiri àgbáńláyé, gbogbo èèyàn pátápátá. Mo fẹ́ ká jọ fi ohun tó ṣẹlẹ̀ yìí kọ́gbọ́n. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ayéfúyẹ́ ní ìlú Ìwó. Ó wà ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní Ìsọ̀ọ̀sán. Kí ló ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ ti la ọlọ àtọlọ́pàá lọ débi pé wọ́n ń gbé wọn kúrò ní ọlọ́pàá, àwọn ọlọ́pàá náà ń gbé wọn lọ sí ilé ìwòsàn. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gan? Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkan la ti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ a jọ gbọ́ ohun tí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí gan, ẹ jẹ́ a jọ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n ránṣẹ́ pé ikọ̀ ojúlówó ọmọ Yorùbá láti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn. Kí ló ṣẹlẹ̀? Ẹ fi kọ́gbọ́n o. Bá wa ká lọ. Orúkọ mi ni Síkẹ̀ Murana, mò ń gbé ní Ìfẹsowápọ̀ Ìsọ̀ọ̀sán area. So lánàá mo wà nílé ni wọ́n wá pè mí pé kí n jáde o, ẹnìkan ṣubú síwájú ìta wọ̀ wá ń bẹ̀ o. A sì jáde, ìgbà tá a sì jáde condition tí mo bá ni pé bí ìgbà tí ó ń yọ fóòmù lẹ́nu, àmọ́rú àrùn tó ṣe. Èmi tiẹ̀ ń sọ pé ṣé èsì pé ó drug torí sàn lọ́nu mọ́lẹ̀, ó dẹ̀ ń pọ̀ nǹkan lẹ́nu, ó ń gbé nǹkan nu báàgì, ó mú àmọ́ tó mú àmọ́ kan bí ó ṣe ń ṣe. Nígbà tá a rí pé situation yìí ó ń come to worst, làwa gba station lọ pẹ̀tọ̀ ká wá ṣàkíyèsí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Àwọn ọlọ́pàá dẹ̀ gbé mọ́tò tẹ̀lé wa wípé òní kí wọ́n gbé lọ sí general hospital. Ìgbà tá a dẹ̀ débẹ̀, ọlọ́pàá kan decide pé Àtìbà làwọn ò gbé lọ, ibẹ̀ làwọn ti lè tọ́jú ẹ̀, wọ́n sì gbé wá sí Àtìbà. So ó ti wà l'Àtìbà láyé àtànà. Orúkọ mi ni Ṣẹ́gun Azeez láti Ìjìgbò, ilé okòwò Ìjìgbò. Iṣẹ́ ni mo wá sí Ìwó láti jẹun, torí iṣẹ́ mo ṣe wá sí Ìwó, iṣẹ́ ni mo ń wá kiri. Tí iṣẹ́ mo wá dé àdúgbò ibi tí mo ti ṣubú ní àná, pé bí a ṣe bíríkìlà àbí iṣẹ́ labour rẹ̀ kankan bẹ́ẹ̀ ni mo bá mo ṣe wá. Ó dẹ̀ problem ọ̀sà ló mú mi tí mo fi ṣubú ní àná. So torí tí ìbá ti jẹun lọ́sàn-án máa ń ṣe mí, tí mi bá ti jẹun. Ìgbà tí mo dẹ̀ wá sí Ìwó láti jẹun, ìjẹta tí mo ti jẹ gálà kan ìfẹ́ lórí kan kọ́kọ́. Ọlọ́sàn fi ṣe mí tí mo fi ṣubú lulẹ̀. Èpo tó bá ṣe mí ìgbà mi yóò máa ń po ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. So bí mo sá ṣubú sí àdúgbò àwọn tí mo ṣubú sí wọ́n rescue mi lánàá. Àwọn náà gbé mi wá sí hospital bí tí mo wà ní Àtìbà. Àwọn ọlọ́pàá gbà tẹ́gùn bá wọn. Torí wọn kọ́kọ́ fẹ́ súnmọ́ mi, wọ́n ní bóyá pólòsì ni ọ̀bẹ àǹkan mi. So àwọn náà ṣàpè àwọn ọlọ́pàá fi gbé mọ́tò wá, táwọn fi mọ́tò gbé mi, táwọn orí lálòdù àwọn ará àdúgbò yẹn náà fi nílò kan tẹ̀lé mi. Wọ́n fi gbé mi dé hospital bí tí mo wà ní àná. Mo ṣẹ̀ṣẹ̀ débẹ̀ wọ́n treat mi. So mo dẹ̀ wà òkè láti àná yẹn ti di àárọ̀ yìí. Bí a bí relative bí a bí ẹbí ní àbí ẹ̀gbọ́n ní àbábọ̀ kan. Nọ́mbà ìyàwó mi ló wà nílé pẹ̀lú mọ́ ẹ̀. Nọ́mbà ìyàwó mi ni mo mọ̀. Torí kò sí 090 44 23 11 76 090 44 23 11 76. Bí ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n ìlú wo ni wọ́n wà? Àti máa dàbí jẹ. Abidjan ni wọ́n wà. Bẹ́ẹ̀ ni, àti Sẹ́míà. Sílẹ̀ kúrúkọ. Àti Sẹ́míà. Ṣé tí wọ́n bá láǹfààní àti rí fídíò yìí wọ́n lè pe ìyàwó ní àbí wọ́n lè jẹ́ ẹ̀yìn àti wọ́n ló ń jà ní àgbà òtún. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé báyìí. Bẹ́ẹ̀ àwọn pàdé wọn pé ààrẹ ẹ̀yìn àti wọ́n jọ ní ìdá bẹ́ẹ̀. ẹjọ́ wẹ́ẹ́ pọ̀ tẹ́lẹ̀ náà láti lọ. Ẹ̀yìn àti wọ́n jọ ní relationship kankan Kò sí ààrẹ sílẹ̀ kọ́lá. Lẹ́yìn ìgbà tí ó wá ṣẹlẹ̀ kí ni nǹkan tó tún wá kí ni nǹkan tẹ̀lé sọ ṣé àyè treatment ọ̀fun ló ti. Ó ti wà òkè dáadáa. Ẹ bá ti wá fún bínísì ìgbòlẹ̀ lọ́wọ́. Mo fẹ́ padà sílé ni. Ẹnu ló ṣe Mo fẹ́ padà sí Ìjìgbò padà ni. Kí wá ní ẹ̀ẹ́dẹ́rẹ́ sọ pẹ̀lú orúkọ mi ní ṣe bàbá yẹn àti ìyá àtọ̀bá tí ẹ ṣubú síwájú lé wọn tí ẹjọ́ ní nǹkan kan kò tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ wọ́n rí nǹkan tẹ́lẹ̀. Irọ́ mi ò rí wọn rí o. Ifun bẹ́ẹ̀ kí n dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́yìn débẹ̀ kí lánàá kan bẹ́ẹ̀ mi ṣe ń kọjá ọ̀la mo ṣe mo wá pé mo ti ń wo ibi tí ìlú dé náà kan. So ló jẹ́ kí n padà sẹ́yìn mi báyìí. Ó náà ní kíní ẹ̀ mú mi láti ẹ̀yìn tí ì lè gbẹ́sẹ̀ kankan mọ́. Kí n tó sáré kúrò títí mo fi yà sí ibi iwájú ọ̀dọ̀ wọn yẹn. So kíní ẹ̀jẹ̀ mi kàn ń wo nǹkan ni bíi skul. Èmi ò mọ̀ pé ibẹ̀ yẹn gan ilé pọ̀ ń bẹ̀ lọ́bẹ̀ yẹn. Èmi kàn wo bí skul gbádà sáré ọ̀kẹ́ni sáré kúrò títí ni pé kí n má ṣubú sí ojú títì ń bẹ̀ káwọn èèyàn máa rò pé àbí ṣé wéèrè àbí bá pọ̀ṣà ló jẹ́ kí n sáré lọ sí ibi egungun pé káwọn èèyàn kan máa ń gbà mọ̀ pé kò sẹ̀ máa ṣe mí. Bẹ́ẹ̀ tó bá ṣe mí bẹ́ẹ̀ náà mo máa ń dìde fún ara. Kò sí bó ṣe fẹ́ jẹ́ irọ́ kò lágbà mo lè lo 2 hours sílẹ̀ lẹ́bẹ̀ bó bá padà ya inú ìyá padà máa release mi díẹ̀ mo sáré kúrò ń bẹ̀ tí mo pé àwọn èèyàn gan tó wà ń bẹ̀ ni. Sani mọ̀ wọ́n tẹ̀tẹ̀. Rárá o, kò sí ní orí wọn bí o, ìmọ̀ wọn. Nígbà kò sì kà yẹn pọ̀. Rárá.